lẹ́ṣin ara, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. Ẹ kú dédé àsìkò yìí, ọ̀dẹ̀ ọdún bí mo kí yín débi tí gbogbo ọwọ́jà ètò yìí ń dé nílé lóko àti jákèjádò àgbáńlá ayé. Mo lérò pé dáadáa lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ti wà lénìí. Òwe tá ó máa gbéyẹ̀wò lénìí ni orí yéye ní mògún ta ìṣẹ̀lú pọ̀. Orí yéye ní mògún ta ìṣẹ̀lú pọ̀. Kí ni ìtumọ̀ òwe yìí? Níbo ló ti jẹyọ? Kí ni lílò rẹ̀? Ẹ̀kọ́ wo pàtó gan-an ló mú dání? Ẹ wá nǹkan fìdílé nígbà tá a máa yànnàná òwe yìí. Ẹ ṣé, ẹ máa bá wa kálọ. Òwe lẹ́ṣin ara, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. Ọba aládé, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀. A kì í kí ọba níbẹ̀rẹ̀, a kì í kí ọba nínàró. Ìdọ̀bálẹ̀ là ń kọ́ba aládé. Ẹ̀rù ọba ni mo bà, ọba tó tó bí aró. Mo sún mọ́ba níwọ̀n ebè kan, mo jìnnà sọ́ba níwọ̀n ebè mẹ́fà. Mi ò tó yájú sọ́ba o, àrọ́bà fi ń lọ́ba ń pa. Irú wọn là ń bẹ́rí wọn sí ìdí Ògún. Ní ìgbà kan nílẹ̀ Yorùbá, àwọn ọba ni ó ṣe alákòóso ìlú. Ọba ni olùdáàbòbò, ọba ni olùlàjà, ọba ni onídàájọ́. Kódà lẹ́yìn òrìṣà tí ìlú bá ń bọ, ọba ló kù. Ìdí nìyí tá a fi ń pè àwọn ọba ní igbákejì òrìṣà. Gbogbo ẹjọ́ tí ọba bá dá, àṣẹ ni. Bàbá sì rí ẹni tó bá ṣẹ̀ sí òfin ìlú, ọba yóò dájọ́ ìjìyà tó tọ́ gẹ́gẹ́ bí òfin ìlú náà ti sọ. Kò wá sẹ́ni tí ó lè yí àṣẹ ọba wò. Ẹni tó bá dánrú rẹ̀ wò láṣà, ó rugi oyin. Àwọn ọ̀rẹ́ mẹ́ta kan ló ń lọ sí oko ní ọjọ́ kan. Bí wọ́n ti ń gbà àárín ọjà kọjá, ni wọ́n tajú kán rí arákùnrin kan tí ó wà nínú ìdè ní ẹ̀gbẹ́ ojúbọ Ògún. Ìrísí arákùnrin yìí jọ ẹni tí a ti fìyà jẹ lọ́pọ̀lọpọ̀. Aṣọ rẹ̀ ti fàya, irun kùn bò mọ́ lórí, wíwò rẹ̀ sì dàbí ẹni tí ò tíì jẹun fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Ọba ti dájọ́ abẹ́ni lórí fún arákùnrin yìí o. Ọjọ́ ọjà tó ń bọ̀ sí ní ọjọ́ náà, níbi tí gbogbo ojú yóò ti péjọ láti rí bí a ti fẹ́ bẹ́ orí ẹni yìí. Ìkan nínú àwọn ọ̀rẹ́ mẹ́ta tó ń lọ sóko yìí, Ọ̀rẹ́gbẹ̀san, bá sọ̀rọ̀ jáde tàánútàánú. Ẹ wo arákùnrin tí adájọ́ ikú abẹ́ni lórí fún yìí, àánú rẹ̀ sì ń ṣe mí. Olódùmarè ló mọrú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ báyìí. Ó mà ṣe o. Ọ̀rẹ́ kejì ikú mápà yóò tiẹ̀ jẹ́ kọ́rẹ́ rẹ̀ balẹ̀ rárá. Ó dáhùn ó ní jẹ́wọ́ pálábá rẹ̀ ló ségi. Bí wọ́n ti ń ṣe nu, olè abojú wòkòwòkò. Ṣòro ojú rẹ̀ bí ojú ọ̀daràn ni. Ìyà iṣẹ́ rẹ̀ ló ń jẹ, àkútúkù rẹ̀ lọ́nà ọ̀run. Ẹ̀yin ọ̀bàyéjẹ́ wọ̀nyí. Ikú mápà yìí. Ó bá má sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi. Àwọn ọ̀rọ̀ yìí ti lágbára jù. A ò mọ̀ bóyá ìyà àìmọ̀dí ni ẹni yìí ń jẹ báyẹn. Wo Ọ̀rẹ́gbẹ̀san, ìyà àìmọ̀dí bíi ti bó o. Ṣó wá ń sọ pé ọba ò dájọ́ rẹ̀ dáadáa ni? Ìwọ gan ni kó ṣọ́ ẹnu rẹ̀, kó má bàa fara rẹ̀ sírìn. Ṣó wá lè tó báwọn ni? Ó le jù bẹ́ẹ̀ lọ. Ó dáa, kò burú o, kò burú, jájánu ń bẹ̀. Àwọn ọ̀rẹ́ méjì yìí fa ọ̀rọ̀ yìí títí tí wọ́n fi parí iṣẹ́ oko ní ọjọ́ náà. Ọ̀rẹ́gbẹ̀san kàánú fún ẹni tí a dájọ́ fún. Ikúmápà yìí dúró nídúró pé ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ni arákùnrin yìí ń jẹ. Láláìmọ̀ fún àwọn arákùnrin méjèèjì yìí, bí wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí, èṣù ọ̀dàrà kọjá. Ó wo àwọn arákùnrin méjèèjì yìí, ó rẹ́rìn-ín ìyàngì. Ó sì bá tiẹ̀ lọ. Hey everyone, if you're still here, I say a huge thank you. Don't forget to like, share and subscribe to my channel for more unique content like this. And most importantly, make sure you turn on the notification so you'll be the first to know when I drop my next video. Ọba ní ẹran àgbò funfun bọ̀lọ̀jọ̀ kan. Àgbò yìí ń rí ìtọ́jú. Kódà àwọn ará ìlú máa fi ń ṣàwàdà pé oúnjẹ tí àgbò ọba wa ń jẹ, olówó ìlú bòmí ò rí jẹ.
gbogbo ìlú ni ó mọ àgbò yìí o, torí pé a máa jẹ káàkiri ìlú. Bó bá jẹ lọ àtúnjẹ bọ̀. Ọba fẹ́ràn àgbò yìí lọ́pọ̀lọpọ̀. Kódà bí ọba bá fẹ́ na ẹsẹ̀ láàrin ìlú, tòun tàgbò yìí ni wọ́n jọ ń lọ. Nígbà tí ó di ọjọ́ rọ̀ tó yẹ kí ẹran àgbò ọba ti darí padà sílé, ẹran àgbò yóò máa wálé o. Ọba retí títí ẹran yóò máa padà sílé. Kábíyèsí ò máa rẹran o. Nígbà tí ó súnmọ́ ọwọ́ òru, ọba ránṣẹ́ pé olórí ìlàrí. Kábíyèsí olúwa mi o, kábíyèsí olúwa mi o, ẹran ni ránṣẹ́ pè mí. Gọ̀ǹkùdù, ìwọ sì wà láàrin ìlú. Bójú rẹ bá tiẹ̀ fọ́, ṣé tí rẹ tún di ni? O ò gbọ́ pà ń wọ ẹran àgbò mi àbí? Àfi ọ́ sípò, o kójú òṣùwọ̀n, àwọ̀ rẹ ò kájú ìlú. Kí wá ní iṣẹ́ rẹ pàtó gan-an? Àmọ́ mo sọ fún ọ, bí ó bá lè dòwúrọ̀ ọ̀la, bí ẹran àgbò mi ò bá padà sí ààfin yìí, ó gbórùn ara rẹ. Kábíyèsí olúwa mi, ẹ fọkàn balẹ̀, ẹran àgbò yín yóò padà sí ààfin kílẹ̀ tó mọ́. Ẹni tó gbé kàkà kí ọba ni, níbo lolúwa rẹ ti fẹ́ fún un? Èmi àtàwọn ọmọ ẹ̀ṣọ́ yòókù ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí, ẹ ó gbúrò gbọ́. Gọ̀ǹgùdù àti àwọn ọmọ ẹ̀ṣọ́ yòókù bá darí sáàrin ìlú. Wọ́n bẹ̀rẹ̀ sí ń wọ ojúlé sí ojúlé. Bí wọ́n bá dé ilé kan, wọ́n á wo àyíká àti àyídà. Wọ́n á ní kí gbogbo olùgbé ilé náà jáde síta. Wọ́n á wọlé. Wọ́n á tú gbogbo ilé náà láti òkè dé sàlẹ̀. Wọ́n á tún gbé ọbẹ̀ jáde síta láti gbóòórùn rẹ̀ bóyá ẹran àgbò lẹ fi sè é. Eléyìí ni Gọ̀ǹgùdù àti àwọn ọmọ ẹ̀ṣọ́ ṣe títí tí ilẹ̀ fi mọ́. Bí wọ́n ti dé ilé ikú mápà yìí, wọ́n pàṣẹ fún láti jáde síta. Wọ́n tú gbogbo ilé rẹ̀ látòkè dé sàlẹ̀. Bí wọ́n ti ṣetán tí wọ́n fẹ́ máa lọ, ìkan nínú àwọn ọmọ ẹ̀ṣọ́ bá darí sí ẹ̀yìn ilé láti lọ ṣe àyẹ̀wò. Ariwo ńlá bá sọ, kútúpù hu, ẹran àgbò ọba ti kú sí ẹ̀yìn ìkùlé ikú mápà yìí. Lẹ́sẹ̀kẹsẹ̀, Gọ̀ǹgùdù pàṣẹ fún àwọn ọmọ ẹ̀ṣọ́ láti de ikú mápà yìí ní ọwọ́. Wọ́n sì gbaṣọ lára rẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí lílù àti béèrè tí kò bí ọ̀rọ̀ kan pàtó jáde lẹ́nu ikú mápà yìí, wọ́n bá nà lọ sí ààfin. Ẹ wá wo èrògè lẹ́yìn àwọn ọmọ ẹ̀ṣọ́ bí wọ́n ti ń kọrin olè lé ikú mápà yìí lórí. Nígbà tí wọ́n dé ààfin, Gọ̀ǹgùdù ṣàlàyé nǹkan tí ó ti ṣẹlẹ̀ àti bí àwọn ọmọ ẹ̀ṣọ́ ṣe rí òkú ẹran àgbò lẹ́yìn ìkùlé ikú mápà yìí. Kábíyèsí faraya lọ́pọ̀lọpọ̀. Ó ní kí wọ́n lọ mú ikú mápà yìí wá. Bí wọ́n ti mú ikú mápà yìí wọlé, àpá oríṣiríṣi ni ó ti wà ní ara rẹ̀. Ẹ̀jẹ̀ sì ń ti gbogbo ara rẹ̀ jáde. Kábíyèsí bá sọ̀rọ̀. Ń gbọ́, ìwọ ni ó pa mí lẹ́ran. Ní ìwọ, ṣebí tẹ́bi ẹran bá sì ń pa ọ́, ó wá bá mi kí n ra ẹran fún ọ. Ó wá wò sùnsùn, ó pa mí lẹ́ran. Àwọn òbí rẹ yóò máa bá ọ kẹ́dùn o. Kábíyèsí, kábíyèsí ẹ ṣàánú mi. Mi ò mọ kankan pa ikú ẹran yìí. Kàyéfì lọ̀rọ̀ yìí sì ń jẹ́ sèmi náà. Mi ò mọ̀ nípa ẹ̀ rárá. Ẹ ṣàánú fún mi kábíyèsí. Ẹ jẹ́ ká bí fálèrè. Mi ò mọ̀ ń pa. Ifá Akínńlá, ìwọ àti tani ẹjọ́ máa ṣe gbogbo oyún. Wò ó, ẹni tó bá ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí, ojú rẹ̀ gbúdọ̀ rí nǹkan tẹ́nìkan ò rí rí. Ìdájọ́ mi sì rèé. Nítorí tí o gba nǹkan tí mo fẹ́ràn jù, èmi náà yóò gba nǹkan tó fẹ́ràn jù. Orí rẹ ni mo sì fẹ́ gbà. Ní ọjọ́ ọjà tó ń bọ̀, ẹ lọ bá mi bẹ́rí ọ̀daràn yìí sídìí Ògún. Kábíyèsí, ikú abẹ́ni lórí kẹ̀. Ẹ ṣàánú mi. Ìyá ìmọ̀dí rẹ̀ ṣàánú fún mi, ẹ jọ̀ọ́ kábíyèsí. Mi ò mọ kankan pa ẹ̀. Ẹ jẹ́ ká bí fálèrè kábíyèsí. Ẹ ṣàánú fún mi. Ẹ mú ọ̀daràn yìí kúrò láàfin fún mi. Ní ìgbà tó máa fi di ọ̀sán ọjọ́ náà, òkìkí ti kàn káàkiri ìlú. Wọ́n ti mú ikú mápà yìí lọ sídìí Ògún gẹ́gẹ́ bí ọba ti pàṣẹ rẹ̀. Ọ̀rẹ́ rẹ̀, Ọ̀rẹ́gbẹ̀san ti lọ ṣe àbẹ̀wò rẹ̀. Ọ̀rẹ́ mi, wo rí ìyà tó ń jẹ mí. Ẹ̀sùn tí mo mọ̀ kankan pẹ̀ ni wọ́n fi kàn mí. Mi ò jẹ́ràn ọba. Mi ò jẹ́ràn ọba. Bẹ́ẹ̀rán ṣe dẹ́kùnlé mi ìmọ̀ ń pa ẹ́. Ikú mápà yìí ọ̀rẹ́ mi, mo gbà ọ́ gbọ́ pé wọ́n kọ́ ló pa ẹran ọba.
ṣùgbọ́n ta ló tó fọwọ́ pa idà ọba lójú láláì rí ẹ̀rí tó dájú? Ta ló fẹ́ gbà ọ́ gbọ́ báyìí? Ó mà ṣe o, ó mà ṣe o. Bí n bá tún ayé wá màá tún yàn o, màá tún yàn o, màá tún yàn. ẹ̀yin ará, ẹ rí i pé ikú padà pa ikú má pàì lórí ọwọ́ àsọtán ọ̀rọ̀. Òwe yìí kọ́ wa láti máa kó ara wa ní ìjánu, kí a má ṣe ṣe ìdájọ́ ẹnikẹ́ni, pàápàá lórí ọ̀rọ̀ tí ò bá ṣojú wa. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà ní àtìmọ́lé ìjọba tó ṣe wípé àkóbá wọn ni. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ń jìyà àìmọ̀dí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni a ti ṣìmú fún olè ní ojú pópónà tí a sì pa wọ́n ní ẹsẹ̀kẹsẹ̀ lórí ìdájọ́ bìrìbìrì. Tí Elédùmarè bá ṣetán láti dájọ́ ayé yìí, àwọn onídàájọ́ ayé yìí gan lè má yege. Ẹ jẹ́ ká tẹ̀ ẹ́ jẹ́jẹ́. Gbogbo ẹni tí à ń pè ní ọ̀daràn kan ló jẹ̀bi ẹ̀sùn tá a fi kàn wọ́n. Orí yéye ní mògùn, ta ìṣẹ̀ ló pọ̀. Hello everyone. Now that we have reached the end of the Adage narration, I hope you have a clear understanding of its meaning. What are your thoughts on the king's character? Was he too harsh in delivering his judgment? Should he have consulted the oracle as Ikumakpai suggested? Or do you believe Ikumakpai, being someone who lacked mercy, deserved the fate and judgment that befell him? Feel free to share your honest opinion in the comment section below. Thank you for watching to the end of this video. To help this channel grow, please like, share and subscribe to my channel. I am Bayode Solaja, your humble Yoruba boy. Until we meet again in the next video, be kind to others and keep smiling. Bye.